kàsà ó mà ṣe o, àwọn agbébọn ṣàkọlù wọ́n sì ṣekú pa ènìyàn 6 níbi àkọlù mìíràn tó wáyé ní ìpínlẹ̀ Plateau. Lọ́wọ́ báyìí ná, nínú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ńlá ni àwọn ènìyàn ìlú Nwaka ní ìlú Mushere níjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau wà látàrí bí àwọn agbébọn tí wọ́n fura sí gẹ́gẹ́ bí ikọ̀ agbésùmọ̀mí ẹ̀yà Fúlàní ṣe ṣàkọlù tí wọ́n sì ṣekú pa ènìyàn 6 nínú èyí tí a ti rí àwọn obìnrin àti àwọn ọmọdé níbi àkọlù ọ̀tún mìíràn èyí tí wọ́n ṣe ní ọjọ́ àìkú ọjọ́ 14 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ẹni tí ó jẹ́ olórí ọ̀dọ́ ìyẹn tí ó jẹ́ alukoro fún ẹgbẹ́ àwọn ọ̀dọ́ ní agbègbè náà ìyẹn Kuti Gashin Nahum, òun ló fìdí àkọlù náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó buwọ́lù tí ẹ̀dà rẹ̀ sì tẹ àwọn oníròyìn lọ́wọ́ lọ́jọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025 yìí, tó sì jẹ́ kó di mímọ̀ wípé ní alẹ́ tí àwọn ènìyàn náà ti lọ sùn ó ní àwọn agbésùmọ̀mí ọ̀hún ṣe àkọlù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí yìnbọn lákọlákọ níbi tí wọ́n ti ṣekú pa àwọn ènìyàn ọ̀hún eléyìí tó jẹ́ pé ojú oorun ni wọ́n wà tí ìṣẹ̀lẹ̀ náà ti bá wọn. Bákan náà ló ní wípé àwọn jàǹdùkú náà ṣe ni wọ́n dáná sun ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé. Nínú àtẹ̀jáde eléyìí tí wọ́n fi síta, òun ni ẹni tó jẹ́ olórí ọ̀dọ́ tó jẹ́ akọ̀wé fún ẹgbẹ́ olórí ọ̀dọ́ ọ̀hún ti jẹ́ kí ó di mímọ̀ wípé ó jẹ́ ohun tí ó bani lọ́kàn jẹ́ pé wọ́n ti tún ṣe àkọlù sí àwọn ènìyàn àwọn tó sì jẹ́ pé wọ́n ti tún sọ àwọn ènìyàn agbègbè Mushere sí inú ọ̀fọ̀ ńlá. Ó ní wípé tóun ti bó ṣe jẹ́ wípé àkọlù lemọ́lemọ́ yìí ó ń wáyé tí àwọn sì fi ojú winá àkọlù àwọn kọlọ̀rọ̀sí, ó ní ṣe ni kò tí sí ètò ààbò eléyìí tí ó gbépọn ní agbègbè náà. Ó wá lo àǹfààní náà fi ké pe ìjọba ní gbogbo ẹ̀ka láti rí dájú wípé wọ́n jí gìrì sí ojúṣe wọn nípa dídòòlà ẹ̀mí àti dúkìá ará ìlú. Nahum òun ló tún kọminú lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìbẹ̀kẹ́díwọ́ àwọn elétò ààbò ní ìpínlẹ̀ náà àti ní agbègbè ọ̀hún ní pàápàá jùlọ. Ó ní wípé àwọn ń béèrè fún ìgbìyànjú àti ìgbésẹ̀ eléyìí tó lákàkì kí ààbò tó péye kó lè wà ní ìlú Mushere níjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ náà láti lè fi ẹ̀mí balẹ̀ kí àwọn sì wà lábẹ́ ààbò tí ó péye. Kò ṣàìjẹ́ kí ó di mímọ̀ wípé àwọn fẹ́ ìdájọ́ òdodo àti ìfìdímúlẹ̀ àlàáfíà ní ìpínlẹ̀ ọ̀hún nítorí wípé ẹ̀jẹ̀ àwọn ènìyàn wọn kò gbọ́dọ̀ máa ṣòfò láwọn tó jẹ́ wípé wọn kì í ṣe aláìṣẹ̀. Àwọn agbébọn yabo mọ́ṣáláṣí, wọ́n jí olùjọ́sìn tó tó 40 gbé ní Zamfara. Lẹ́yìn wákàtí díẹ̀ tí ìròyìn fi ọ̀rọ̀ léde wípé níṣe ni ìdúnàdúrà ń wáyé láàrin àwọn ìpínlẹ̀ apá àríwá ìwọ̀ oòrùn kan, níṣe ni ìròyìn mìíràn tún gbòde ò wípé ìfi ọ̀rọ̀ wérọ̀ pẹ̀lú àwọn báńdíìtì ni kò so èso rere nítorí wípé àwọn báńdíìtì ni wọ́n tún ṣe àkọlù mìíràn ní ìpínlẹ̀ Zamfara lówùúrọ̀ ọjọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ó tó àwọn olùjọ́sìn tó tó bí 40 ó ní wọ́n jí gbé o lásìkò tí àwọn ọ̀hún tí wọ́n ń kí ìrun òwúrọ̀ lọ́wọ́ ní abúlé Gidantorbe níjọba ìbílẹ̀ Safe ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe fi múlẹ̀, àwọn agbébọn ọ̀hún ni wọ́n yabo mọ́ṣáláṣí náà ní nǹkan bí aago 5:30 ìdájí nígbà tí ẹni tí ó jẹ́ ọ̀jìnmí nípa ètò ààbò tó sì ń ṣe òfíntótó ètò àmàkámà tí ó fi ọ̀rọ̀ náà síta. Ó ní wípé àwọn jàǹdùkú ọ̀hún ni wọ́n yíká mọ́ṣáláṣí náà tó sì jẹ́ wípé níṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí ń kó àwọn ènìyàn ní pápá tóun ti ìbọn tí wọ́n fi ń ṣe ẹ̀rù bà wọ́n pẹ̀lú. Bákan náà òun ni wọ́n ti àwọn ènìyàn ọ̀hún lọ́gbọ̀ngbọ̀n sórí alùpùpù tí wọ́n sì gbé wọn sá lọ. Àwọn ènìyàn náà ni wọ́n sọ wípé wọ́n gbé lọ sí inú àwọn igbó ńlá eléyìí tí ó wà lọ́nà ìjọba ìbílẹ̀ Safe. Àwọn olùgbé tí wọ́n sọ wípé àkọlù náà ló ti sọ ìlú ọ̀hún di báyòbáyò báyìí tí gbogbo nǹkan tí ó sì dojúrú láìmọ̀ ibi tí àwọn yóò kó ọ̀rọ̀ gbà mọ́, pàápàá jùlọ ní àsìkò yìí tó jẹ́ wípé àwọn ti ń fi ọkàn balẹ̀ wípé ìdúnàdúrà àti ọ̀rọ̀ àjọsọ tó wà láàrin àwọn aládarí ìjọba ìbílẹ̀ náà àti àwọn agbésùmọ̀mí yóò ti ń so èso rere tí àwọn sì máa gbé ìgbé àlàáfíà.
Bákan náà ó ní àwọn tí wọ́n jẹ́ aládarí ní ẹ̀bá ìlú èyí tí ó súnmọ́ ìpínlẹ̀ náà jẹ́ kí ó di mímọ̀ wípé níṣe ni ọ̀rọ̀ àjọsọ pẹ̀lú àwọn agbébọn ọ̀hún láti dá wọn lẹ́kun àti láti pàrọwà wípé kí wọ́n yé ṣòro bíi agbọ́n tí ń so èso rere, ṣùgbọ́n ìṣẹ̀lẹ̀ yìí ó ti wá fi hàn wípé ìfi ẹnu kò tán ló ṣeé ṣe kó jẹ́ wípé kò ní wáyé ní ìpínlẹ̀ Zamfara látàrí bí àwọn kọlọ̀rọ̀ sí ọ̀hún tó ṣe ṣe àkọlù mìíràn. Ó ní wípé gẹ́gẹ́ bí ohun tí àwọn agbésùmọ̀mí mọ̀ wípé wọn kò mọ ibì kan lákì tí ṣòro wípé bí ènìyàn bá ń jíròrò lọ́wọ́ ní ìpínlẹ̀ yìí ó sì ṣeéṣe kó jẹ́ pé wọ́n ti wà ní ìpínlẹ̀ mìíràn tí wọ́n ti tún máa ṣe iṣẹ́ láabi. Lásìkò yìí ná àwọn elétò ààbò ní ìpínlẹ̀ Zamfara àti iléeṣẹ́ ọlọ́pàá ni àti àjọ elétò ààbò tọ́rọ̀ kàn ní kò tí ì fi ọ̀rọ̀ kankan síta lórí ọ̀rọ̀ yìí yálà láti fi múlẹ̀ ni tàbí láti. Ó mà ṣe o, ẹni agbógbó okùn lé ò jẹ́ ni àgbà. Iléeṣẹ́ ọlọ́pàá ṣe ìdápadà mílíọ̀nù 3 náírà táwọn òṣìṣẹ́ rẹ̀ gbà lọ́wọ́ oníṣẹ́ ọwọ́ fọ́níṣọ̀ nípínlẹ̀ Èdó. Èdó sọ wípé òun ti rí owó èyí tó tó 300,000 náírà tí àwọn òṣìṣẹ́ ọ̀hún tí wọ́n lọ oníṣẹ́ ọwọ́ kan tó jẹ́ oníṣẹ́ ọwọ́ fọ́níṣọ̀ lọ́wọ́ gbà láti gba owó náà ní ọwọ́ rẹ̀. Ó ní wípé àwọn ọlọ́pàá náà ni wọ́n yàn sí ọjà ńlá ọba èyí tó ń bẹ ní ìlú Benin nígbàtí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà ìyẹn CSP Moses Yamu yóò máa fi ìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ ìyẹn ní ọjọ́ Ajé Monday ọjọ́ 15 oṣù kẹsàn-án ọdún 2025 yìí. Ó wípé lótìtọ́ ní àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà kan ni wọ́n lọ arákùnrin oníṣẹ́ ọwọ́ ọ̀hún lọ́wọ́ gbà. Yamu jẹ́ kó di mímọ̀ wípé láti àsìkò ní iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ sí í gbé ìgbésẹ̀ jẹ àwọn ènìyàn náà ní abẹ́ òfin. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ó ní pé níṣe ni iléeṣẹ́ ọlọ́pàá gbọ́ sí ọ̀rọ̀ náà lẹ́yìn fọ́nrán fídíò eléyìí tí àwọn kan tarí sórí ayélujára tí wọ́n fi ẹ̀sùn ìlọ́nilọ́wọ́gbà kan àwọn ọlọ́pàá náà. Ó ní wípé owó ọ̀hún ni àwọn ti dá padà fún ẹni tí wọ́n gba owó ní ọwọ́ rẹ̀ tí àwọn sì ti fi àwọn ọlọ́pàá tí wọ́n hu ìwà àìbófinmu ọ̀hún sí àhámọ́. Ó ní wípé àwọn ọlọ́pàá náà ni àwọn yóò sì gbé iná òfin kò wọ́n lójú látàrí wípé èyí tí wọ́n ṣe yìí ó ta ẹrẹ̀ sí iléeṣẹ́ àti àpapọ̀ ohun tí ó jẹ́ iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá náà wà ní wípé kò sí àní-àní ìgbésẹ̀ eléyìí tó yẹ láì ní fi igbá kan bọ̀ kan nínú àti láì ní fi ṣe ojúṣàájú ni àwọn yóò gbé lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá náà tí wọ́n tẹ ẹ̀tọ́ ará ìlú lójú tí wọn kò sì tún mọ pàtàkì iṣẹ́ wọn. Ó ní wípé níṣe ni àwọn ti nàka ìkìlọ̀ sí àwọn tó kù ní nínú ọjà ọba ọ̀hún láwà èyí tó wá látọ̀dọ̀ àwọn akẹgbẹ́ wọn. Bákan náà òun ló jẹ́ kí ó di mímọ̀ wípé lábẹ́ ìdarí ẹni tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Monday Agbonika ó ní iléeṣẹ́ náà rọ gbogbo àwọn ará ìlú wípé ìwàkiwà eléyìí tí kò bá òfin mu tó bá ti wá látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kí wọ́n má ṣàfitó àjọ náà létí. Yamu wá mú dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Edo lójú wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìfarajìn láti rí dájú pé wọ́n mú ọ̀rọ̀ àwọn ènìyàn ní ọ̀kúnkúndùn tó sì sọ wípé gbogbo ìgbà tí wọ́n bá ti kẹ́fìn ìwà àìtọ́ ní àtọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ òun kí wọ́n má ṣàfitó àjọ náà létí.